àkíkà ó lákàkì láti ìpínlẹ̀ Èdó kí mélèé wá kó tó di pé ń lọ polówó ọjà lójú ìwé ìròyìn Daily Post. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó wọ́n ti tán báyìí o láti wú òkú arábìnrin kan o eléyìí tó jẹ́ pé àwọn agbébọn eléyìí tí wọ́n jí arábìnrin náà gbé níbi tí wọ́n gbé sin òkú rẹ̀ sí lẹ́yìn tí wọ́n gba òbítíbitì owó mílíọ̀nù 11 owó náírà tí wọ́n sì tún gbẹ̀mí lẹ́nu arábìnrin náà níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ovia ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní arábìnrin ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years old arábìnrin Favour Losakare òun náà ni wọ́n pe ó kọ arábìnrin ọ̀hún lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn méjì òun náà ni wọ́n jọ jí gbé o gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Edo ASP Edno Ikedem gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ wípé nígbà tí wọ́n ṣe ìwádìí dáadáa tọwọ́ sì tẹ arákùnrin kan Musa Haruna tó jẹ́ lára àwọn tí wọ́n jọ jí arábìnrin gbé o àti jàgùdà pálí tí ń domi àlàáfíà lóru ní agbègbè ọ̀hún. Wọ́n ní àti arábìnrin kan o Emmanuel Anabe Osasere tó jẹ́ ẹni ọdún 28 àti arábìnrin Joyce Otipere ẹni ọdún 26 òun náà ni wọ́n jọ jí gbé lọ́jọ́ tá à ń wí yìí o ṣùgbọ́n nígbà tí wọ́n sì kàn sí àwọn mọ̀lẹ́bí arábìnrin ìyá ẹni ọdún 76 yìí ìyún arábìnrin Favour ní ọjọ́ 9 nínú oṣù karùn-ún ọdún yìí o nígbà tí wọ́n yabo agbègbè ibi tí wọ́n gbé o tí wọ́n sì padà kàn sí àwọn mọ̀lẹ́bí arábìnrin yìí wọ́n ní àwọn gba òbítíbitì owó nígbà tí wọ́n fà á lọ fàábọ̀ tí wọ́n dúnàádúrà dáadáa o wọ́n fẹnu ẹ̀gúnlẹ̀ sórí mílíọ̀nù 11 owó náírà wọ́n níbẹ̀ ni àwọn mọ̀lẹ́bí wọn padà gbé owó tó tó mílíọ̀nù 11 owó náírà ń wò wọn owó tí wọ́n béèrè fún wọn gbé wá fún àwọn ajínigbé ṣùgbọ́n nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ wọ́n ní àtòkù àtàyè arábìnrin náà wọ́n ní wọn ò rí o nítorí pé àwọn agbébọn ọ̀hún wọ́n ti bo òkú arábìnrin náà wọ́n ti bò ó mọ́lẹ̀ síbi kan ṣùgbọ́n nígbà tí kan wá wá tẹ̀kan nu wọn Musa Haruna wọ́n ní olówó mú àwọn ọlọ́pàá lọ síbi tí wọ́n sin ẹni ẹlẹ́ni ìyá Favour níbi tí wọ́n sin sí lẹ́yìn tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ àwọn ọlọ́pàá ò wọ́n ní òun náà yóò fi ojú balẹ̀ ẹjọ́ wọn ó sì ṣe ìwádìí àwọn yòókù rẹ̀ tí wọ́n ti fẹsẹ̀ fẹ́ báyìí o wọ́n mú gbogbo wọn òun ó sì fi ojú winá òfin ìyẹn ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo lójú ìwé ìròyìn Daily Post àkíkà ó lákàkì láti ojú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde o wípé ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe kan nípínlẹ̀ Kogi nílùú Lọ́kọ́jà o òun náà ni wọ́n dédé rí òkú rẹ̀ ní agbègbè kan nílùú Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde pé arábìnrin ọ̀hún lẹ́yìn tí wọ́n ju òkú rẹ̀ lẹ̀ tán òun náà láti inú ọkọ̀ kan ò ní alẹ́ ọjọ́ 30 nínú oṣù karùn-ún tí a wà yìí lẹ́bàá ọ̀nà òun náà ni ọkọ̀ kan yìí dé dúró lẹ́bàá ọ̀rọ̀ ọ̀hún sí o tí wọ́n sì ju òkú arábìnrin yìí tí wọ́n jù kalẹ̀ nígbà tí wọ́n wo ara rẹ̀ dáadáa o òun àwọn rí káàdì ìdánimọ̀ eléyìí tí àkọlé orúkọ tí ń bẹ lára rẹ̀ jẹ́ Sarah Ojodomo Idoko ní ara rẹ̀ tó sì jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ń bẹ ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ fásitì ìlú Lọ́kọ́jà ẹnìkan tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣojú rẹ̀ náà ni ó ń ṣàlàyé fún àwọn oníròyìn wípé nígbà tí ṣàdédé náà lòun wà ní agbègbè ọ̀hún o tí wọ́n sì rí ọkọ̀ ọ̀hún tó sì dúró tó sì ju òkú rẹ̀ lẹ̀ nígbà tí àwọn èèyàn fẹ́ máa súnmọ́ bẹ̀ òun náà ni ọkọ̀ yìí ò ní ó sì bẹ̀rẹ̀ sí ní sáré lọ tó sì jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó láǹfààní láti rí nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ náà ọgbà bẹ́ẹ̀ òun náà ni wọ́n ti gbé òkú rẹ̀ lọ sílé ìgbókùpamọ́sí o tó yẹ ti ìjọba ní agbègbè ọ̀hún báyìí wọ́n ti fọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí o kódà kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi Nasiru Kankafori òun náà ni wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pé arábìnrin Sarah ó ti di èrò ọ̀run báyìí látàrí àwọn eléyìí tí wọ́n já sílẹ̀ láti inú ọkọ̀ kan ní ìpínlẹ̀ Kogi nílùú Lọ́kọ́jà àkíkà ó lákàkì.